Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, báwo lójú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí a kú ìmúra ọdún, gbogbo ọdún tó bá bá ní láyé ọdún aláyọ̀ ni. Kò sínú ẹbí tá a rí ta ní má rí mùsùlùmí, kò sínú ẹbí tá a rí ta ní má rí kìrìsìtẹ́nì, bẹ́ẹ̀ náà ni kò sínú ẹbí tá a rí ta ní má rí oníṣẹ̀ṣe, ẹ̀rí pàjọ wà nú ayé ni. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí ó dáa fún gbogbo ìdílé, ọmọdé wẹ̀ ẹ́, àgbà wẹ̀ ẹ́, màjèsí tá a ṣẹ̀ṣẹ̀ bí ìwẹ̀ ẹ́, kódà ó dáa fún aláboyún. Tá a bá ṣe é lágbo tá a bá mú, kódà èèyàn ní mọ̀nira, ara èèyàn máa sọ̀kùtù wọ́wọ́ ń gbogbo ìgbà ni. A ṣe àgbo yìí fún ọmọ tuntun, wọ́n máa fi wẹ̀ ẹ́, wọ́n máa fi rọ́, ọmọ yóò ní ṣàdédé síìkì, àfi àrùn tó bá tọ̀dọ̀ Ọlọ́run ọba wa ló kù. Ẹ bá ń wá ewé ọ̀pọ̀tọ́ kọ́pọ̀ rẹpẹtẹ, èèpo igi ìgbá tí ń so irú, ẹ bá mi tọ́jú ẹ̀, ẹ pa àpò yìí kọ́pọ̀. Àìdán onígun iyekíye ẹgẹ ẹ̀dá sínú kòkò tàbí inú pọ́ọ̀tì. Ẹ̀rọ àwọ̀ká iyekíye ẹ̀kọ́ lé. Èèpo igi osè, èèpo igi osè ẹgẹ sí, ẹ pa àpò rẹ̀ kó sí, ẹ máa mú. Ṣé rí ọmọ tó bá jẹ́ pé gbogbo ìgbà ní máa síìkì, fòníkú fọ̀láǹdé, fòníkú fọ̀láǹdé, tẹ́ bá ti pa àpò yìí tán, èèpo igi kan bẹ́ẹ̀ tá ń pè ní àìpé, àwọn kan ń pè ní apépe, yọ wà ń bẹ òun. Ṣé rí tẹ́ bá lọ igi inú òsè, ibi tó bá ní ihò a máa lómi inú, ẹgbẹ̀ẹ́dú kẹ́ bu omi inú òsè yìí, kódà bí òdú kọ́ọ̀bù tó ń tóró báyìí lọ kẹ́ bu omi, tẹ́ bá ní igi òsè ẹ bù ú. Omi tí bá wá ń sun lórí àpáta, omi tó jẹ́ ọ̀dàrúgún síbẹ̀ ni wọ́n tó bá mu àwáyé, ẹ̀rọ kòtòkòtò kan tí máa wà ní orí àpáta, omi tó bá ti jẹ́ pé ń jáde níbi ara àpáta tàbí lórí àpáta tàbí ọ̀dàrúgún sórí àpáta, ẹ bu omi yìí kẹ́ fi sí àgbo yìí, kí wọ́n máa fi wé ọmọ yìí, kí wọ́n máa fún un. Àrùn fòníkú-fọ̀láǹdé yóò sì jìnnà sọmọ náà. Ẹ lọ́ọ́ ṣe é. Àgbo àròríṣe kọ́ o, ṣe é bẹ́ẹ̀, jẹ́ bẹ́ẹ̀ táwọn bàbá wa máa ṣe, táyé máa ń dúpẹ́ fún wọn ni. Bá a ṣe bá a lọ́wọ́ wọn ni tá a jogún rẹ̀, òun làá náà fílẹ̀ fún yín, a fílẹ̀ fún yín ó pé. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àgbàlagbà gan tí ń ṣe fòníkú-fọ̀láǹdé, owó ò ní lomi ẹrí àpáta, o sì ní lomi inú igi òsì, èèpo rẹ̀ lásán òun lọ́ wà tó sè é pẹ̀lú èèpo àìpé, òṣèjẹnu. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyà mú nọ́mbà yẹn mú ọ̀dọ̀ +234803298, ẹgbàá kan sí +232803298. Ọyà báyà nọ́mbà yẹn báyà àwí dáadáa +2348032983298, ṣe gbọ́ dáadáa +2348032983298. Ẹ̀yọ̀ fún nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928, +2290154651928. Ẹ̀yin èèyàn mi lórílẹ̀-èdè Benin ẹ kú ojú lọ́nà, gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀ wá ṣẹ́ à ń kóṣẹ́ ẹ̀yin bọ̀, ẹ̀yin tí ṣẹ́ ẹ̀yin ti wà lẹ̀ ẹ̀ gbà ṣẹ́ ẹ̀yin tẹ́ sì fẹ́ rí wa, bóyá fámìlì tẹ́ fẹ́ rí wa, wọ́n fẹ́ tọ́jú ara wọn, ẹ má wọrí, àdétán. Ìfẹ́ lòdù ọ̀sẹ̀ kan la àbí méjì ní Benin tí ń fi kọjá sí orílẹ̀-èdè Abidjan torí àwọn tó fẹ́ tọ́jú ara wọn. Tí wàá lọ́wọ́ ó ṣe kò ní sọ̀tọ̀ tá a wà. Díẹ̀ tí ẹlẹ́bẹ̀ẹ́ fi gbéṣẹ́ yín ní ẹ̀ sanwó rẹ̀. Mẹ́ṣíìnì lẹ́bẹ̀ẹ́ fi gbéṣẹ́ yín ní pé báyà kí wọ́n bá yín gbé lọ, báyà tàjàṣẹ́ sí Kálàfí, ẹ̀ sanwó ọlọ́kadà o. Onímọ́tò lẹ́fẹ́ kó gbéṣẹ́ yín ní ẹ̀ sanwó onímọ́tò o, yọ̀yẹ̀ wá o, kò ní yẹ ẹlẹ́. Ọlọ́run àwa ń súnmọ́dún, ọdún náà súnmọ́ wa, Ọlọ́run má jẹ́ àfàìsàn sọdún. Ire o, ire o, ire kàbìtì.